Ọlọ́kọ̀ bá ké bàbá sàmì ni àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ lójú ọ̀nà tó lọ́ọ̀ ta wà yìí nílé èdè yìí àti lẹ́lómìnà ọwọ́ ké bàbá wa tòní náà Maulana Wazeerul Markaz bẹ́ẹ̀ ti fẹ́ràn àwọn ọmọ nìyí ni Ọlọ́run fún wa lálàáfíà ara kó fún wa ní fọkànbalẹ̀ kó fún wa lẹ́nu gbogbo ọ̀rọ̀ wọn ní kọ̀rọ̀ àti ní gbangba kó sì dáadáa fún wa bẹ́ẹ̀ gbogbo tá a tọrọ fún wa yìí náà àtọrọ ìfúnra wa náà Ọlọ́run jọ sẹ́ onítọ́pọ̀ Ọlọ́run ká ní gbogbo wa Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Ní àárọ̀ yìí ọ̀tọ̀ ní tá a fẹ́ sọ ọ̀kan tó wá lọ́wọ́ lọ́nà ọwọ́ ayé ọlọ́rọ̀ méje. Àwọn àwọn nílé àárọ̀ yìí ọ̀tọ̀ ní táwọn padà mọ́ láti sọ àmọ́ lójú ọ̀nà omi ìtún wa bá wọn bẹ́ẹ̀. Èyí tó sì bá lójú ọ̀nà àgbọ̀dọ̀ mọ́tò ṣàkíyèsí ara wa náà síbẹ̀. Ọ̀lẹ́ yìí tó sì bá wọn pa lójú ọ̀nà náà àgbọ̀dọ̀ mọ́ ṣàkíyèsí ara wa náà síbẹ̀ gẹ́gẹ́ bí ìtanijí tí wọ́n bá wọn ṣe. Kí lọ́rọ̀ tá a fẹ́ sọ lónìí ọ̀rọ̀ leadership ni ọ̀rọ̀ leadership. Ìjọba bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ lónìí. Aṣáájú. Ọ̀rọ̀ ìṣe aṣáájú bò láti ṣaṣáájú. Àbá àti ṣe náà. Bó o láti ẹ̀ ọ̀fẹ́ gbé mi lọ bí tí ìfẹ́ lọ. Ọ̀rọ̀ ọjọ́ mi. Ìdí mo fẹ́ sọ nípa àlàṣáájú nísìnyí. Tó o. Ìyá ọmọ lọ. Àní aṣáájú. Dámi lóhùn. Náà fún abẹ́ máa sọ̀rọ̀ lẹ́nu náà ni pé lásìkò tá a wà yìí. Especially nílẹ̀ Yorùbá o. Láwùjọ àwa Mùsùlùmí pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá aláṣáájú. Tó
torí pé àgbà fúnra wa. Ìtòsí jẹ́ aláṣáájú òun náà ní ká àgbà fúnra wa kò sọ́jà láàrin wa. Kọ́dà bá a sì mẹ́ni tọ́lọ́ yíyàn kárakára báyìí àdétẹ̀lé. Ó lè rí tọ́lọ́ ń bá sí ìyàn táwọn náà sì rí bóun náà lọ́lọ́ yíyàn kó lè jọ́gà fún wa a tún kọ́ láti tẹ̀lé. Tí wọ́n bá ní tọ́lá sáájú wa nílẹ̀-èdè nísìn ìdáhùn yóò rí i pé láwa mùsùlùmí ẹ̀sùn òwú ni kí ọba Sókótó ni. Ẹ̀ńtọ́ bá bẹ̀rẹ̀ aṣáájú wa lórílẹ̀-èdè yìí nígbà mùsùlùmí ọ̀sán òun náà ni kí ọba Sókótó lọ ṣáájú àwọn mùsùlùmí lórílẹ̀-èdè Nàìjíríà. Sultani Sókótó yìí ṣé ìwà ní ìsìlámù náà lọ́rọ́ nù. Ẹ̀já bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wa. Ṣé bó ti yẹ kí ẹni tí ń lídì ìsìlámù kó lídì ẹ̀ náà ní ọba Sókótó lídì ẹ̀ lọ? Kí ni fọ́nkṣà kan fọ́ba Sókótó bẹ́ẹ̀ sí? Ẹ̀já bẹ́ẹ̀ lọ́wọ́ ara wa pé bí ọba Sókótó ṣe ń lídì ìsìlámù yìí. Tó yàtọ̀ sí fìdí ẹ̀. Ṣé bó ṣe yẹ ká sẹ́nu ní kí ni fọ́nkṣà tọ́jà ti ìsìlámù tí wọ́n gbé lọ́wọ́? Ọ̀rọ̀ ọjọ́ mi nù àbá àfarabalẹ̀. Tí ìdébẹ̀ wọn rárá ìpàdà máa débẹ̀ ni. Àbòsí tí wọ́n ti ṣe fún gbogbo àwọn Emirate kanlẹ̀ lẹ́yìn bàtàwà náà ṣàbòsí wúra wa. Wọ́n ti ṣàbòsí pé Emirate ní Nàìjíríà lẹ́yìn bàtàwà Emirate náà ṣe àbòsí fún ara wọn. Wọ́n náà ti ṣàbòsí fún Emirate ní Nàìjíríà lẹ́yìn ìgbà tó bá Emirate náà ti ṣàbòsí fún ara wọn. Ẹni bá ní bàbá wa emir wa Sultani wa ní Sókótó ni nígbà wọn ọba ó ti jẹ́ tó sùn bá fẹ́ lé. Ẹ̀ẹ̀kan lọ́dún àbí wọ́n máa ń ṣe pé ẹ̀yin mùsùlùmí ṣe ní kí mọ́ wọ́n fẹ́ tó kọ́kọ́ bá yín sọ̀rọ̀ kó dé tó. Ètí wọn fẹ́ Emirate sí nu. Níta fẹ́ Emirate òjò oṣù wọ́n fi paná rìgímọ̀. Wọ́n sì fi paná rìgímọ̀ wọ́n fi ń dájọ́ oṣù ọjọ́ oṣù. Lẹ́yìn àṣẹ eléyìí kò sí mi wọn. Lẹ́yìn àṣẹ méjèèjì yìí kò sí mi. Ìyá ni pé agbára gẹ́gẹ́gẹ́gẹ́ tí wọ́n fi lé aṣáájú lọ́wọ́ kò sí lọ́wọ́ wa. Káàtì ẹ̀ wá sọ ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ àwọn èdè ẹ̀mọ́ bí wọ́n ti ń lọ àwọn ọmọ bí wọ́n lọ. Ti Nàìjíríà lásán ló ní bó ìṣe nínú ni káwọn sọ ilẹ̀ Yorùbá tá àti ẹ̀ lẹ́nìkan tá àbí ṣaṣáájú àfẹ́ nìkan ṣaṣáájú. Aṣáájú tó wà tá a mọ̀ nísìnyí ní gidigidi gẹ́ tí ò sí èméjì mẹ́ àwọn olóṣèlú ni. Gbogbo agbára orílẹ̀-èdè yìí lọ́wọ́ olóṣèlú lọ́wọ́ gbogbo àwọn yòókù fìdí ẹ̀yìn èmi nígbà kan èmi làwọn kan nítorí wọ́n yọ̀dà gbogbo alábẹ́ àwọn olóṣèlú ìlànà kíni o làwà. Gbogbo wa ní Nàìjíríà aláṣáájú kan tó jọ àwọn olóṣèlú lọ gbogbo alábẹ́ àwọn olóṣèlú làwà. Ìyá ni mo wá rò pé ibi tó náà wáyé òun náà ń pàṣẹ wọ́n ń pàṣẹ nílé rẹ̀ òun sì ń pàṣẹ àwọn jàmá rẹ̀ ẹtí bá wọ̀ bọ́ọ̀ òun sì ń pàṣẹ àwọn ọ́fíìsì rẹ̀ ẹlòmí ò tẹ̀lé kankan ló lẹ́yìn ń pàṣẹ àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀. ẹlòmí ń pàṣẹ nulẹ̀ ẹ̀ ń pàṣẹ ọ́fíìsì ẹ̀ ẹlòmí sì ń pàṣẹ àwọn ọmọ rẹ̀ àti àtàwọn jàmá rẹ̀ òun náà làṣẹ tí ń bẹ lọ́wọ́ wa. àwọn ètò jẹ́ ìlì àṣẹ àti agbára sóyè bó ti pé náà ni absolute authority tọ́dọ̀ ìjọba ló ṣe kí ni o lọ wa ẹni tá a lè pè lérí gbogbo lérí gbogbo mùsùlùmí lónìí Tinubu ni. àṣẹ gbòógì ibi tó wà lórílẹ̀‐èdè yìí tí ó jẹ́ ta mùsùlùmí gan Tinubu ni. tó wà confirm whether we like it or not. Tán òun ní ìwà ti tẹ̀lé kan ṣe lé ní mùsùlùmí náà lápẹ́ lé yòó ẹ máa dáhùn ẹ̀. àgbà pẹ̀ntà lóhun náà lásìwájú wa yìí ẹjá bẹ́ẹ̀ lọ́wọ́ ara wa. àìjẹ́tẹ̀ nìkan ṣoṣo sóyé torí pé ní ààyè tí Tinubu wà ó lónìí kò lẹ́sìn mẹ́ o
kìí láyé ẹlẹ́sìn ni o èyí ni kéye kó jọ sáyìnsì ojú rẹ̀ bí wọ́n yẹ pẹ́lẹ́sìn ní ṣé ó ti wá fọwọ́ sí ìjọba ìṣẹ̀ṣe ní ẹ mọ̀ pé nílẹ̀ Yorùbá ẹ̀sìn ìṣẹ̀ṣe níjẹ̀ta lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ níbi tó ti wá náà ní wọ́n sì ìjọba náà ló fún wọn ní kí yóò ọlùdé ìtọ́ wá dúnyànjú náà níbi ìjọ ọdún mọ̀ ní wàlá ìbí mo ti ní lérí kí ní mọ́sálásí wọ́n ti ṣe àsìkò tí mọ́ sí ìdílé òní ó kírun bẹ́ẹ̀ mọ́sálásí tí wọ́n ti dálẹ̀ ní 1787 lọ́nà wá ẹnà wá kọ́ ní ẹnà wá bó ti rí bó ti ìyàwó aláṣẹ́sì ṣe bí a ṣẹ̀ṣẹ̀ wọ́n wá fi ìṣẹ̀ṣe sọ́jọ́ Jímọ̀ kọ́lọ́lọ́ Jímọ̀ náà níwájú mọ́sálásí wọ́n ti ṣe wọ́n sì hánà mùsùlùmí tó nínú kí tó jẹ́ pé tó bá ti wà láyé ibi tí bàbá Tinubu wà yẹn tó yẹ kò lè kílèmù ẹ̀sìn kan mọ́ o kò lè kílèmù ẹ̀sìn kan mọ́ òun náà ni ọmọ ìjọba ẹlẹ́sìn kèfèrí òun náà ni ọmọ ìjọba ti kìrìsìtẹ́nì òun náà ni ọmọ ìjọba ti mùsùlùmí kọ́lá àwọn tó lẹ́sìn náà òun náà ni ọmọ ti bàbá rẹ̀. gbogbo ẹ tó bá ti wà láyé tí bàbá Tinubu wà ní gbogbo ẹ̀sìn náà ní títí ẹ̀ ti mùsùlùmí àti kèfèrí àtàwọn kírísítẹ́nì àtàwọn tí ò lẹ́sìn gan abẹ́rẹ́ náà náà wà. nínú tó yẹ ká kọ́kọ́ gbóyè Nàìjíríà gẹ́gẹ́gẹ́gẹ́ oníléyò táàtì ìmọ̀wó jẹ́ àdàsọ̀ yí àpé ibo làwa lọ bẹ́ẹ̀ ẹnìkan ò lè sọ pé àkóló yádà yìí ni wọ́n sì náà bí lẹ́yìn náà wọ̀lẹ́nà láàyè kírò láwọn bìzáàdà wọ́kọ̀lú yádà yìí wọ́n sì náà bí lẹ́yìn náà èmi ò tí ẹ̀fẹ́ máa kéwú mọ́ o wọ̀lẹ́yà láàyè kírò láwọn bìzáàkà kálukú náà yóò máa gbẹ́sí lọ́dọ̀ Tinubu ìsàsítáwà kàtì yóò sì máa gbé wàhálà òyú ni yóò sì máa gbé gbogbo iná lòún ṣe tàbáyà náà máa ń bà ká máa tàbá ká ẹ̀ẹ́dẹ́jì ló wù í tàbáyà náà máa ń bà ká máa tàbá ká tàbáyà náà máa ń bà ká máa tàbá ká. bí kírísítẹ́nì bá débẹ̀ yóò bá lálejò bí mùsùlùmí náà tó bá débẹ̀ yóò bá lálejò èyí rẹ̀ jíjọ́ táwọn oníṣẹ̀ṣẹ̀ náà lọ pẹ̀lú kùn ńláńlá tí wọ́n gbé káàkiri tó láwọn náà gbèsè tàwọn dé tí ó sì gbọdọ̀ mọ́gbà wọn lálejò. yóò gbódù lọ́sẹ̀ ìgbó lọ́wọ́. àníkò sọ ní tí bàbá Tinubu ò lè gbà lálejò bí mùsùlùmí débẹ̀ bí kírísítẹ́nì bá débẹ̀ kódà àwọn oníṣẹ̀ṣẹ̀. àwọn kan lọ ń lò ní ìnísìn nínú àwọn kírísítẹ́nì wọ́n lè bá ìgbà àwọn aráàlú ké o ọwọ́ àkànṣe sí gbogbo ronú ìlú yìí wọ́n lọ sọ fún gẹ́gẹ́ bí eléré ó sì gbà wọ́n lálejò. àwọn kan lọ jẹ́jà àgbésẹ̀ wọn lọ sọ fún bàbá Tinubu ipa aráàlú wọn ń ké nǹkan tí ń sa aráàlú nìkan wà nǹkan ṣe sí i ó sì gbà wọ́n lálejò. nígbà táwọn mùsùlùmí ọ lọ àwọn Súfí àwọn Tìjàníyà sẹ́yẹ̀mọ́ táwọn lè débi lọ. náà sẹ́yẹ̀mọ́ tí wọ́n ń bi Tinubu ọ̀rọ̀ ogun 2027 làwọn sọ àti pápó wọn ti kú tí nǹkan ó sì máa sẹ́nu rí nínú ilé wọn. láwọn tọ́jà àwọn tí wọ́n lọ láwọn mùsùlùmí tọ́jà. a sì ní rọ́bì. láti kọ́lé ní ìrọ̀lá. ẹ lọ́dún. àlàmọ́ mẹ́rin sàlámà. wọ́n bá báyà kan lọ́wọ́ tí wọ́n tún wá wọ̀ fún Tinubu wọ́n tún náwó rẹ̀ sókè alimi rọ̀bì tọ́láwọ̀ ti gbà bọ́lọ̀ ní darí gbogbo kan bọ́lọ̀ ti fẹ́ kórí náà lónìí ṣé bí jẹ́ nǹkan ló tẹ́lẹ̀ yánu alimi rọ̀bì ẹ̀ka mi lóhùn.
ala Muhammad sallallahu la ilaha illallah Allah azimi rabbi walala rabbi qalbi khairullah ala Muhammad sallallahu la ilaha illallah. Kí ni mo fẹ́ kẹ́ rí ní àyè ọ̀nà bá a ṣe ń gbà ronú ọ̀nà bá a ṣe ń gbà ronú kọ́lá bàbá wa jẹ́ Tinubu yìí náà lọ́lọ́ títa yóò wá ṣe sẹ́ni tí ń rojọ́ ta láàdú fún ní ó ṣe tí ó tẹ̀tí gbọ́ ni àbẹ́ tó gbé bùkátà wá bí gbà kó rẹ̀ títí ó sàti kú tí ó sì fún ọ lálẹ́ kí gbà tí ó tún fún dọ́là tí àwọn ọ̀làlẹ́ á sì bí ìrọ̀bí ìjálàlá tani ńlá ti wá gan nínú àwọn méjèèjì ìbílẹ̀ ti wá rí pé kí ọwọ́ aláwọ̀ eléyìí nísìnyí kọ́ sọ fún ọ pé ìṣẹ̀ṣẹ̀ yóò rí báyìí lánàá bóòlù sì wá dìde lónìí ṣẹ̀ṣẹ̀ wá rí tójó dìde èmi ò ní rí òótọ́ yìí nísìnyí kí tí wá lábíà ni ẹnì kan mọ́tò parí omi o mo bọ́ lọ́ọ́ bí ọ wá sí bí ìrọ̀ bí Jalala èmi ń ta yín ní qalbi khairullah ẹ̀dá lọ. ala Muhammad sallallahu la ilaha illallah. èyí wá wò pé àwọn yìí náà wọ́n sì lọ lè sojú mùsùlùmí bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí leaders ẹ wo táwọn kírísítẹ́nì ń ṣe ẹ wo táwọn mùsùlùmí ń ṣe àwọn oníṣẹ̀ṣe àwọn sì yọ ọkùn káàkiri títí ẹgbọ́kàn tí wọ́n lọ wọ́n sì mú ẹsẹ̀ nìkan wọ́n mẹ́ran wọ́n so lẹ́sẹ̀ wọ́n tún mú orí rẹ̀ wọ́n fòkùn sí wọ́n fà lérí wọ́n sábẹ̀ fi hàn wá pé àwọn tó ti padà sí jà ìdíyà period wọ́n tún ti padà sí age of darkness nílẹ̀ Yorùbá á sì rí ìrọ̀ mi Jalala ẹ̀ síbẹ̀ ni. qalbi khairullah ala Muhammad sallallahu la ilaha illallah. Ẹ wo ìgbàronú gbogbo àwọn ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí. ẹ jẹ́ àwọn ìgbàrò náà ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ẹnìkan lọ bọ́rọ̀ ìlú lọ àtàwọn aráàlú ẹnìkan bọ́rọ̀ àpò rẹ̀ lọ ẹnì kó tiẹ̀ lọ àwọn ṣe fàájì ń gbòòrò wọn tẹ́kù káàkiri. àwọn ṣe ọdún ìbílẹ̀. àwọn sọdún ìbílẹ̀ táwọn náà ń ṣe káàkiri. wọ́n wá padà sígbà tí wọ́n rìn ní òhò. wọ́n tún wá padà sígbà tí wọ́n rìn ní òhò. tí wọ́n ń pajá. tí wọ́n ń pajá láàyè. tí wọ́n tún pẹlẹ́dẹ́. tí wọ́n ń pẹlẹ́dẹ́. tí wọ́n tún dá kí ló ń pè é ẹ̀kú wọ́n tún dá borí. ẹ̀kú borí. wọ́n fò gẹ̀rẹ́. wọ́n tún sọ̀já pátá. pé àwọn náà sá sí táwọn babaláwa wọn ń ṣe gbogbo wàhálà ta nílùú ìkòsíkè ọkàn wọn. títí wọn làwọn náà rán gbogbo wàhálà tí ń ṣaráàlú ọkàn wọn. ibi tá a bá dé. ibi tá a bá dé yìí èwo wa la fẹ́ kí ìjọba gbọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí. gbogbo ìjọba máa gbọ́ wá sí bí irọ́ bí Jalala qalbi khairullah ala Muhammad sallallahu la ilaha illallah. wọ́n náà ká ìbá ti wá rí yìí ni yóò ti wá rí pé àkùkọ ọmọ wa wo ògbé wa gbé ẹwọ níbo Nàìjíríà lọ gan-an ó ti wá rí pé ó ti di mẹ́ẹ̀t ó ti di fọ́dọ̀ kí pé sáà máa ń tà ń ṣe lérílẹ̀èdè yìí ibo lọ̀rọ̀ wa lọ gan-an sáà ń láwọn leaders torí pé fọ́dọ̀ tó wà ta nísìnyí ní mẹ́ẹ̀t tó wà ta táàbà láwọn leaders àdìjáde kó bẹ́ẹ̀. wọ́n ní gbogbo bẹ́ẹ̀ sí ń bẹ níta bàbá láwọn lílà tí wọ́n dúró lórí àlẹ́jáde kó bẹ́ẹ̀. àbá àkẹ́yìn ti ṣe wá láǹfààní pẹ̀lú ẹsẹ̀ orí kan nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní láàyè sí olùfọ́ ọ̀dọ̀. la yuslihu an-nasa fawda. láàyè sí. la yuslihu an-nasa fawda la sarata lahum. má sì wọ̀ o. la má sì wọ̀ o. tó kà fún mi.
لا يصلح الناس فوضى لا صلاة لهم ولا صلاة إذا جهلهم صادوا ولا صلاة إذا جهلهم صادوا. ó ní bọ́rọ̀ bá débi tó dé dúró Nàìjíríà yìí sóyè bá a bá fẹ́ ṣàtúnṣe rẹ̀ àti pẹ̀lú kẹ́mẹ́jì. àkọ́kọ́ mẹ́ àlẹ́ ní ṣe o bá àbá láwọn leaders. lásàrà tẹ̀lọ́hún. gbogbo bí ọ̀rọ̀ bá débi tí Nàìjíríà dé dúró àti wọnú fọ́ọ̀dọ̀ àti wọnú mẹ́ẹ̀sì. wàlá sàrà tà. bá àbá ti wá láwọn good leaders. kò sí kẹ̀kẹ́. wàlá sàrà tà ìzájò hàlò hàn. sáájò wàlá sàrà tà ìzájò hàlò sáájò. bẹ́ẹ̀ sì ni gbogbo ẹni tá a bá dá ní pátá tó bá yẹ pátá ìmọ̀kan ní máa ń darí wa kò sí kẹ̀kẹ́ tó ṣe. aláìmọ̀kan ò ṣe bí jọ̀gá tọ́rọ́tọ̀ ni tí ó mọ̀ ṣe yín ọ̀tọ̀ ni tí ó mọ̀ ṣe. nílò olè lójútùú tọwọ́ já sí pé àbá lọ́lọ́rí gidi. eléyìí gidi. bẹ́ẹ̀ sì ni aláìmọ̀kan kò sì lè ṣèlú ẹjọ́ yanjú ọ̀rọ̀ òun náà làwọn onímọ̀. ẹlòmí ọmọ rò nínú ara rẹ̀ ní sí pé ṣé àwọn tí wọ́n mẹ́bẹ̀ wọ̀ kàwé ni tí wọ́n ń pè wọ́n aláìmọ̀kan wọ́n wọ̀ rárá ẹni tó ń pè aláìmọ̀kan tá a bá ní fàásì bẹ́ẹ̀ tán pé ìtọ́yẹ ọmọ tó yẹ kó ṣe lásìkò gbàtọ́ yẹ kéde kó ṣe yàrá ní pé kò ní sọ́ọ̀bù problem kì í ṣe àwọn tí wọ́n kàwé ní wí àwọn tó yẹ kí wọ́n bá ní mùṣkílà tí wọ́n bá ní problems wọn ò mọ̀ bí wọ́n ti sọ́ọ̀bù rẹ̀ wọn ò ní solution fún. láwọn tí wọ́n sọ tó ẹgbẹ́ wọn lè yanjú ìlú náà àwọn tó ẹgbẹ́ bá ní problem tẹ́wọ̀n ìyẹn lè tọ́ lè yanjú rẹ̀ àwọn tí wọ́n bá ti lè yanjú rẹ̀ wọn ò lè rí tuntun ṣe. èyí ló ayẹ nígbà yìí ló ayẹ kábẹ́ náà mú nísìn torí gbogbo àti mẹ́bẹ̀ yóò ti dàrú mọ́ ọ lọ́wọ́ kálukú kan páàkì ẹ̀ ń páàkì ẹ̀ bí aláàárẹ̀ Nàìjíríà ti sick tó yẹ gbogbo abẹ́rẹ́ ta ni láti fún tí ọ̀gbádùn wọ́n wá páàkì nígbà tó tẹ̀lé márùn kásà lórí. a ti bí irọ́ bí dáadáa ẹ̀ka yóò lábẹ́ ìbàdí bẹ́ẹ̀ ni torí ìlú táyé ní o bẹ́ẹ̀ yẹn ṣe máa síkì láàrín àwọn náà máa síkì o ìlú mi bẹ̀rẹ̀ pé erí fọ́ yín dàwọn ẹ̀ ògùn rẹ̀ kò sí kí ni o kọ̀pọ̀ bẹ́ẹ̀ ni yóò jíjẹ òbí ìbẹ̀ ìlú mi bẹ̀rẹ̀ pé inú rúru sẹ́wọ́n ní dàwọn ẹ̀ tẹ́ bá ti wọ́n kò fún yọ̀lọ̀. ìbà fẹ́rẹ̀ ni. ẹlòmíì wàláì kí ní dàwọn ẹ̀ eríṣiríṣi àrùn tẹ́ mọ́ ẹlòmíì kọ́lẹ́rà ní dàwọn ẹ̀ ìlú mi kọ́lẹ́rà ní dàwọn ẹ̀ bẹ́ẹ̀ báyìí ti fún lóògùn gbẹ́ yóò ṣe kí ni o yóò dùn ún. ti Nàìjíríà yìí HIV nínú àwọn ẹ̀ àti bí irọ́ àti kánsà àti jẹjẹrẹ àti bí irọ́ bí ìdáhùn òkú lọ́gbọ̀ ẹ yóò sí pẹ̀lú dáìdá wọ́n wá wòye lọ sà wọ́n wá wò pé ṣé sáwọn dọ́kítọ̀ kan ní nínú àwọn leaders ìlú wa yìí síkì gbélé ìbádé ibò wọ́n wò sàn ààrẹ wọn tó máa pọ̀ sí náà ni gbélé ìbátúndé tó lówó wọ́n sàn ìní mo fi pè é jẹgẹrẹ o ìpè sí ó fi hàn pé ṣé ti ń dà àwọn ìlànà tí ò gbóògùn àbáwọn dókítà ni ọmọ sẹ́yìn ibi wàhálà ìbéèrè tó yẹ ká fi dára lọ sí sáàrò tí ń ṣe wá ní ògbóògùn ni àbáwọn dókítà wọ̀nyí tí wọ́n ṣe ń gbé jẹ́ lídàsì yìí tani wọ́n wá wò wá sàn àbáwọn ni ọmọ sẹ́. àbísáàrò tí ń dààmú Nàìjíríà ní ògbóògùn àbáwọn tó jẹ́ lídàsì wa tí wọ́n wà láàyè dókítà tó ní gbogbo parasitata pátá àti gbogbo ìdí ẹ̀fíṣẹ́ láyé nínú kìíyàdà wa kò sí kẹtọ́ gbádùn débi ẹlẹ́sìn ẹ̀wọ̀n báwọn ẹlẹ́sìn náà ti ṣe mẹ́sìn lọ gbá
kàsẹ́ni tó fẹ́ yọ abẹ́. òṣèré kọ̀sẹ́ mú. bí ìgbà tí ọ̀wá sílé rí nínú ìlú ijó la fẹ́ ṣe yìí dáa. ẹ jẹ́ pé gbogbo nǹkan ló ṣe wá rí. èyí ni wọ́n kálukú náà wá bí ara rẹ̀ nísì. ipe ní mo gẹ́gẹ́gẹ́gẹ́ nìyọ ṣé àrùn ayé ní òkú ògùn ni. àbáwọn dókítà wa yan ọmọọṣẹ́ àwọn tó bá ní kó bè mí o lódodo èmi mọ̀ pé àrùn wa gbóògùn àwọn dókítà ló ṣe kí ni o ọmọọṣẹ́. àwọn aláwọ̀ tí ń ṣe nàìjíríà àrùn tó gbóògùn ni àwọn dókítà tá a ní nàìjíríà wọn ni wọn mọṣẹ́. irú àwọn tó mọṣẹ́ náà lè wá tó lè kọ̀rẹ́tì gbogbo mẹ́sìn wáyé irú ètò ìdíje ní Burkina Faso ni. a ti rí irọ́ bí ó ní ní Burkina Faso ẹ lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ ẹ lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ Ibrahim Traoré yìí ẹ lọ kọ́ṣẹ́ bẹ́ẹ̀ a ti rí irọ́ bí àwọn ti sùn wọ́n ti kí ẹ̀yọ́ sí pẹ̀lú. tọ́ba wa nírú ọkùnrin làwọn tí mo sọ yìí sẹ́yìn ní mẹ́jọ tẹ̀lé. ẹ nígbà yìí lẹ́nu mi á sí bí ọ̀bẹ yàrá èmi ò sí bẹ́ẹ̀ o bẹ́ẹ̀ nígbà yìí àwọn àwòmọ́dé sọ̀lá dáìlà ẹ̀dàlá. àwọn Ibrahim Traoré táwọn jọ Murtala Muhammad. ẹnu yàtọ̀ tí bẹ́ẹ̀ ní sí ni pé ìgbìmọ̀ ti wá ní ìsinmi ti Burkina Faso lọ àrùn tí wá gbópọn ó gbópọn tí wọ́n bá sọ Traoré rẹ̀ síbẹ̀ yóò sì parẹ́ síbẹ̀ á ní bí irọ́ mi yálàlá ẹ̀dá mi lò lálẹ́ bẹ́ẹ̀ àrùn wá gbópọn jẹ́ ọ̀ ẹ̀ sọ bẹ́ẹ̀ láìlá kò tí ì sẹ́kù tó burú bẹ́ẹ̀ ká lè rẹ́ tiẹ̀ wá. kọ́ wá darí wa náà wí àmì mi mà kó wà ní láì tó bá dé yìí tó bá yẹ ni tó bá yẹ ni ó yóò bá yẹ ni yóò wá gbà pé òun ka àwọn kan tó wò tiẹ̀ tí irú ẹ̀ yìí lájọ tó wò tẹ̀ mẹ́ ṣé sọ́mọ̀ ní irú àrùn yìí wà ní àbílẹ̀ àbínú omi àbínú atẹ́gùn àti bí ìrọ́bì sọ̀lá láìláha ìlàlá ibi jíjọ lára inú ọwọ́ àjíkábẹ́ lọ́ọ̀ ní ìsìnkú bọ́lọ́wọ́ mẹ́lẹ̀ tí ó tù wá gòkè wá. bọ́lọ̀ Nàìjíríà ṣe rí nù ní inú ọ̀rùn tá a sì wá bẹ̀ yìí. tó tó jí gbé ọkọ̀ yìí dojú dé. kàn ní ìdìbẹ̀ lọ́hùn ọkọ̀ Nàìjíríà tó dojú dé. ìbò tá a dájú kọ yìí kí solution. ìbò tá a dájú kọ tá a múra fún ìkọ́ni solution. solution náà ni pé gbogbo ẹni tí máa ń darí wa kọ́lọ̀ ọba náà kó jẹ́ pé irú agbárí tiẹ̀ náà ní kọ́ bá wa fóun náà tí ó fi yanjú ìyọnu táwa bẹ́ẹ̀. nàgbẹ́ tó bá ń darí wa Ọlọ́run kọ́ bá wa kún òun náà. ẹ tó bá yẹ káyọ̀ ní jẹ́ wọ́n tán o. tó gbẹ́ tó bá nílò akáyọ̀ ní jẹ́ wọ́n tán o. àìmọ̀ ibi tá à ń lọ. bá a ti wà ní Nàìjíríà àìmọ̀ ibi tá à ń lọ. Ọlọ́run nìkan ọ̀rọ̀ wa wà ní iwájú lọ́lọ́ ọkọ̀ yìí wà nílọ ẹ̀yìn lọ́lọ́ ọkọ̀ yìí wà nílọ ìlú mi ò mọ̀ mi ò mọ̀ ẹ̀wí. Iwájú lọ́lọ́ ọkọ̀ ń wá mi lọ. ẹ̀wí ìjọ lẹ́yìn. Ẹ̀yìn lọ́lọ́ ọkọ̀ ń wá mi lọ. Mi ò mọ̀ mi ò mọ̀. orin wa sábà yẹn nísìnyí iwájú lọ́lọ́kọ̀ yìí wà wá lọ́ni ẹ̀yìn lọ́lọ́kọ̀ yìí ṣe kí ló yìí wà wá lọ́ni torí wàá wò ó pé ẹ wo ògbó tí wọ́n lè yé jù lọ́sọ̀dọ̀ òní ọ̀kẹ́ tó nù àwọn àgbà tó ń bẹ̀ mí lélẹ̀. torí bò náà.
àwọn ti ṣàṣì ó tún fẹ̀mí lélẹ̀ ó ti kú nísì. mẹ́ni. àwọn akẹ́kọ̀ọ́ títí wọ́n ti finish lẹ́yìn tẹ́bi pa. ìmẹ̀kúnnù tẹ́bi ń pa wá tí à ń jẹ wá ẹ tún lè kú lórí ìjọba kẹ́ kájúkẹ́ fẹ̀mí lẹ̀ fún wa nítorí kí wọ́n lè rí gbó. ó ti táàkì kò tọ́ ẹ kí dókítà gbé kí náà kó máa tẹ̀sí tó kálukú àtọkọ lọ́rin ìpèsè àwa gan-an náà sáwa akọ̀rẹ́. ìjà ìmẹ̀kúnnù gan-an ṣe ni wá pé ní. wọ́n wá jẹ́ kí bó bá ti wá lásìkò ògbò á wà á gbàgbé gbogbo problem tàbí kí ló ta ní. á wà á yẹra síta. àdìgbọ́dọ̀ ló bí wàá kó wọn tó fẹ́ mẹ́wọ́n lélẹ̀. àwọn adáṣe bẹ́ẹ̀ àwọn ti máa gbádùn lọ. láwọn tí wọ́n bẹ́ẹ̀ ọmọ gbádùn mẹ̀kúnnù tí a ń jẹ tí a ti ń jẹ́ bọ̀ pé yóò tún fẹ̀mí rẹ̀ lélẹ̀ torí ìbò. nígbà àwọn wọlé tó náà ti sin náà mo tó ráwọn kan tó gbé gbàdé mi náà lọ́bẹ̀. títí olùgbà ní bí náà bí yàrá ẹni èèyàn ní iṣẹ́ yọjú ẹ dáhùn ní. sàlẹ̀lẹ̀ eléyìí wọ́n tó sì gbé màdí ìlọrú bẹ́ẹ̀ sọ ọmọ kó kí wàrà lóde fílà nínú ọgbà jó lẹ́mẹ̀ bàndí tó gbé wa kò ní lọ́lọ́mẹ́ o á ti jó dáǹsì ẹ á ti ní ìrọ̀bí kẹrọlá aláwọ̀ àgbàdé sọ̀làlá láìlá yẹnsẹ́nu mi ájá sàmánù sukud ájá sàmánù sukud gbogbo ẹgbẹ́ ẹ̀bá ló pàdé wọ́n ní gbòòrò ẹ̀rí bá ló pàdé o ájá sàmánù sukud onídìí ká dúró kó kálukú farabalẹ̀ kó wòran wọ́n wọlé àti mọ́tẹ́lẹ́bù yóò kó kálukú gbélé ẹ̀ àti kó kálukú gbélé ìlà wáyé 97,500 tó wá di 70,000. Àìsàn mi bò ẹnu tí ẹ bá ní jẹlé sí wà nínú ọdún ikọ̀ ní ìrìn mílẹ̀ lọ́kọ̀ rẹ̀ àbá mi ló ti fi fún wa pẹ́ torí máa ń wọ́n lè kí lọ sọ bẹ́ẹ̀ wípé kí Nàìjíríà yóò ta máa ó lè táwọn ṣe ń ta àyè ṣe kí ni ó tó táwọn lásán wọn tẹ̀lé wòye kó ká gbogbo lé o ẹnu tí ẹ bá ní jẹ kó fara mọ́ pẹ̀lúkọ̀ ní ìrìn mílẹ̀ lọ́kọ̀ ọmọ ń kọ́ ẹ̀lá ẹ̀tọ́ bá lódodo lò wọ́n mọ̀ ẹ̀lá mọ́lẹ̀ mo tó ní kan lọ rí náà àti ẹ̀dákẹ́ àti ní ìrọ̀bí ojú ẹ̀dẹ́gbọ́n ẹ̀yọ́ máa ikú ọ̀sán náà mọ́ ló jáde àwọn àti lójú alẹ́ nìkan ṣùgbọ́n ayé wò lẹ́yìn wà lónìí wá wo àwọn tó wà lọ́mọdún mẹ́wàá tó wà lọ́mọdún márùn kí ni fúnṣọ́ wọn nínú òru tó rí báyìí tẹ̀lé pa ní ìdájọ́ àgbẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu kálukú ọmọ àrùn ìbẹ̀rẹ̀ tẹ́ máa bẹ̀ lọ́ọ̀ nílé ni pé ọlọ́ọ̀kún wa lẹ́rọ àwọn leaders tẹ́lẹ̀ tí máa ń ṣe wá yóò máa ṣe wọn tẹ àwọn tí ń dá àwọn òbí yìí yóò mú láyà wọn wó làwọn ṣe tọ́jú ẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wasalamu.